Ẹ kú dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńláyé. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé. Pẹ̀lú Yèyé Oríntì àti Baba Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdú. Lórí ètò lẹ́nìí kí la mú wá fún yín. Dúpẹ́ lọ́wọ́ Aláwòrábí ọba òkè tó ṣọ́ wa di èní láti ọ̀sẹ̀ tó kọjá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ ká dààmú àti àwa àti gbogbo ẹ̀yin lólùfẹ́ wa. Ṣùgbọ́n ṣáájú ohun gbogbo Baba Alubarika wà níbí kọ́ lè bá wa kí ẹ̀yin ará ilé. Bàbá èyí oge gbàwọ́ gbà ó lórí aláṣẹ wa ọ̀rẹ́ bàbá ẹ̀ mọ̀lẹ́ bàbá ẹ̀ ọ̀gá bàbá ẹ̀ òyìnbó bàbá ẹ̀ tani. ojú tó lé ní. ṣe dáhùn ń lọ rẹ bàbá ẹ̀ wọ́n ní ìyá bàbá ẹ̀ èyí oge ìyá bàbá Alubarika ìjọba lè jẹ méjì ní gbowó lọ́wọ́ pẹ òun fi rọmọ yìí lẹ mọ gbowó gidi lọ́wọ́ ẹ Ọlọ́run dákunjú túbàjú túṣẹ fún wa ànírídà àwọn. aláwọ̀ àmì bàbá lórí ètò lẹ́nu afẹ́sọ̀rọ̀ nípa àjọ̀nú torí ẹ máa ní àwọn ràwáníà àwọn Yorùbá ní àjọ̀nú àwọn Lárúbáwá máa ní àwọn ràwáníà ṣebí kí wà ní ìyàtọ̀ ràwáníà ní àjọ̀nú pẹ̀lú àwọn èèyàn wọn ní ọlágbára ẹni àwọn àjọ̀nú lágbára kọ̀ọ̀kan ṣé agbára àjọ̀nú àti agbára ṣé nǹkan kan náà ni àbó yàtọ̀ síra wọn èwo ló lágbára jù. Pẹ̀lú agbára àwọn èèyàn ti wà pẹ̀lú agbára àwọn ràwáníà àṣìrò ṣe rí Yèyé oge àwọn ràwáníà wọ́n ní agbára ju àwọn èèyàn wa lọ ṣùgbọ́n àwa èèyàn là ń darí wọn àwa tó ń lò wọ́n níbi tí ọ̀rọ̀ ràwáníà wà fún àwọn léwé tó yàtọ̀ wòrú àwọn ewé yìí ewé àwọn ràwáníà ni irú àwọn ewé yìí àwọn ewé àwọn ràwáníà ni sọ mọ̀ pé ewé ràwáníà ń là wá fọwọ́ kàn ní ràwáníà fi gbé àwa lọ létí omi kò sí tí àlùjọ̀nnú ò lè fún yàn ṣùgbọ́n wọn ò lè fún yàn lọ́mọ torí àwọn náà ò pọ̀ ìyàtọ̀ wọn tó wá wà ní pé àwọn ràwáníà ò fẹ́ràn irọ́ òkúrọ̀ ọ̀pọ̀ nínú wọn ṣùgbọ́n ó wà àwọn ràwáníà ò fẹ́ ìkà torí pé ìkà ò fẹ́ pọ̀ nínú wọn ṣùgbọ́n wà àwọn ràwáníà wọn ò fẹ́ràn àwọn náà fẹ́ràn ijó kọ́ máa ṣàjọyọ̀ àwọn náà ń ṣàjọ̀dún àwọn ràwáníà náà ń ṣàjọ̀dún ìyàtọ̀ tó wà níbẹ̀ ṣó mọ̀ pé gbà wá dé tí odò àṣà àdàmàlù lọ ọ̀dọ̀ tiwa ní àjàrà yẹn wà ní ẹ̀gbẹ́ ọ̀sìn mẹ́ta ló wà ọ̀sìn àrẹ̀mú ọ̀sìn yẹn nílùú bo ní Kwara State ní àṣà local government nìyẹn àṣà local government ní àjàrà wà àjàrà náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ládùbà yẹn náà àwa dá màálù lọ etí odò dáàmú odò àṣà yẹn ó dàbí omi òkun wọn ṣe lọ tó fẹ̀ ó dàbí omi òkun wọn ṣe lọ tó fẹ̀ omi àṣà yẹn dàbí omi òkun àwa dá màálù débẹ̀ àwa fọwọ́ kan ewé àwọn ọwọ́ kan ewé àwọn ràwáníà pẹ̀lú abajada àwàsà àdáyà kálámánà sáàfàlà kárasátà sàngásà àlùjọ̀nnú wọ́n máa ń yọ àjẹ́ lẹ́nu ọ̀sọ́nú ọ̀rọ̀ lẹ́nu sọ mọ̀ pé olè ṣàgbà jẹ́ gbogbo ntàjẹ́ bá nílé olè oko ṣùgbọ́n àwọn lè padà pa tí wọ́n sì pè fún
tó lè ó ṣìṣe ọ̀tọ̀ nìyẹn. Ẹ tí atẹ́gùn gbóná nígbà míì táwọn ìyá wọ́n bá lọ mítìnì tí wọ́n bá ń bọ̀ lọ́wọ́ ìdájí àbí wọ́n ń lọ tíráwáníà ìjìjàrà tó bá kọlù wọ́n, ìyẹn dàbí ìjì ó máa ń wọ́ báyìí tó bá kọlù wọ́n á wá gba apá kan agbẹ̀sẹ̀ kan, apá kan á kú ẹsẹ̀ kan á kú. Oṣó ìmọ̀ ṣẹlẹ̀ sí wọn, àjẹ́ ìmọ̀ ṣẹlẹ̀ sí wọn, ọmọ wọn ìmọ̀ ṣẹlẹ̀ sí wọn. Àlùjọ̀nnú ni atẹ́gùn, àlùjọ̀nnú ni. Wọ́n irọ́lú yàn bẹ́ẹ̀ ó wáyé báwọn. Kéèyàn má rorun sùn, àlùjọ̀nnú ni. Ó ní Fúlàní máa ń pè ní ládẹ̀. Wọ́n á ní àdàpé wèrè tí Fúlàní ń pè ní ládẹ̀. Wọ́n á ní kàngàrí náà, àwọn ní kì í ṣe kàngàrí, wàláì ládẹ̀ ló kọlù nínú gbóná. Kàngàrí náà kì í ṣe kàngàrí, àdàpé kàngàrí yẹn gangan ni Fúlàní ń pè ní ládẹ̀. So kàngàrí yẹn wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ó ṣe. Kí ni wọ́n fa irú wèrè yẹn wá? Wèrè àlùjọ̀nnú èèwà ńjọ́ kan náà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ làlùjọ̀nnú burúkú wà lára ẹ̀ tí ò fura. Téèyàn bá sùn tí ò rorun sùn, kéèyàn ó sùn kó má rorun sùn, kó ranjú òkè báyìí, òun ò ní kùn, èròkérò ní ọmọ wánú rẹ̀. Ǹjẹ́ òun ò ní kú báyìí? Ǹjẹ́ ọmọ òun ò ní kú báyìí? Ǹjẹ́ ẹsẹ̀ òun ò ní bàjẹ́ báyìí? Àwọn ràwáníà yẹn ti débẹ̀. Táwọn ràwáníà yẹn bá ti débẹ̀ yẹn, wọ́n fi àwùsù billahi minash shaitani rajim wọ́n fi lérù yẹn. Àwọn àlùjọ̀nnú míì wọ́n máa ń kọlù yàn tó jẹ́ pé ibi tó bá ti sùn sí, kíní yẹn ó wà yóò dúdú, ó lè paná inú ilé. Bẹ́ẹ̀ni ìwà ilẹ̀ àlùjọ̀nnú paná ilé. Tó bá paná ilé òun, gbogbo ọkọ̀ dúdú sí ìgìlà lẹ́ẹ̀kan náà. A wá dàbí pé wọ́n ń rìn yàn mọ́lẹ̀. Àlùjọ̀nnú ṣe máa ṣe tí ẹnu orí báwọn. Báwo wá ni àlùjọ̀nnú ṣe máa ń gbé àánú wá báyàn gan? Torí ìjọba àkókò ó tún ní àwọn ràwáníà. Tó bá ń lọ sí àwọn ràwáníà, ó kàn lè ṣàdédé gbọ́ pé aago dún. Wọ́n sọ pé Mr. Alágbájá ni hello ìmọ̀ yìí, iṣẹ́ kí náà ń ṣe? Iṣẹ́ báyìí ni, irú iṣẹ́ báyìí náà la nídìí, ǹjẹ́ lè wá lé iṣẹ́ wa? Yóò dẹ̀ lọ bẹ̀. Á dàbí pé wọn ò ṣẹ̀ ní bí ní nǹkan kan. Wọ́n á gbéṣẹ́ yẹn fún un, á rí iṣẹ́ yẹn ṣe, á sanwó, wọ́n á máa sanwó fún un, ayé rẹ̀ ó máa da. Iṣẹ́ àwọn ràwáníà nìyẹn. Ìyẹn ni abàjádà, àwàsà, àdáyà, kálámánà, sáàfàlà, káràsátà, sàngásà. Ìyẹn làwa fi wọlé nígbà wọ́n gbé àwa wọlé sínú omi. Ṣé ẹ̀yin mọ̀ wípé ewé tẹ fọwọ́ kàn jọ náà ewé ràwáníà tàbí ẹ̀rù? Ó ṣe tó mọ̀ pé tí ò bá jẹ́ pé èmi jẹ́ pé mo rí i pé oògùn ń ṣiṣẹ́, èmi bìlífù nǹkan ẹ̀já ni mo jáde bẹ́ẹ̀. Àwọn bàbá ti sọ fún wa tẹ́lẹ̀, wọ́n mú àwa débi ewé ìdàríkó. Àwọn bàbá fi hàn wá pé tá a bá ń da màálù lọ, ewé yìí ní jẹ́ dàríkó. Tá a bá ti rí amọ́kọlù o, ká mọ́ débẹ̀. Ewé ìléwé àlùpàídà o. Tá a bá ti pè é, tẹ́ bá débì kan tíbì kan bá gbóná, tó bá gbóná ni wọ́n fi sọ pé tápà mọ́ ògùn. Mo ní tápà ò lóògùn, ẹja wọn pa àwa bàrùbá ìran bàrùbá ló lóògùn. Ẹ lè débò míì nínú igbó tẹ bá ń dẹgbẹ́ lọ, ẹ wà á rí bí àárín ibi tẹ wà ní nínú òtútù yóò máa dá gbóná. Tẹ bá dúró ń bẹ̀ ẹ máa làágùn. Àwọn ràwáníà ni wọ́n ń dáná tí wọ́n ń dáná ń bẹ̀.
ó gẹ́tì ọ̀rọ̀ mi. inú ilẹ̀ làwọn rà wá ní àgbẹ̀. Wọ́n wà nínú ilẹ̀, wọ́n wà nínú atẹ́gùn, wọ́n wà bá a ṣe wà yìí. Bọ̀lọ́ Ọlọ́run dí gàgà ojú pé ká má ríra wa. Nínú ká má ríra wa ni pé gbígbé tí wọ́n fa mi máa bọ̀, mò ń tẹ̀lé wọn, omi yẹn kọ́kọ́ léfò, omi yẹn gbọ́ pé omi yẹn ń rì, ó wá dàbí pé èèyàn wà níbi ọkọ̀ ojú omi tí nǹkan kan ò ṣe, àwọn ń bá a lọ, àwa lọ já sínú ilé kan, ilé òní ìjọ ọmọ tí Ọlọ́run ti ṣẹ̀dá mi tí ìrírú kó fáìn bẹ́ẹ̀ láyé nínú omi nísàlẹ̀. Àwa débẹ̀, àwa jókòó, wọn wá ní sẹ́ẹ̀lì jókòó bí ṣẹ́bí dáa. Ṣé wọ́n dàbí èèyàn bí àwa báyìí? Wọ́n rí bí wa. Bí èèyàn? Àwa ní àjọ èèyàn, ṣùgbọ́n ohun tí wọ́n fi wá yàtọ̀, ọlọ́wọ́ méjì ń bẹ, ọlọ́wọ́ mẹ́ta ń bẹ, ọlọ́wọ́ mẹ́rin ń bẹ. Èyí tó níyè gbogbo wọn wọ́n níyẹ̀, wọ́n lágbára àti fò, wọ́n lágbára. Ràwa ní à ń fò, àwọn èèyàn wà ní èfò, àwọn èèyàn náà ń fò èyí oge, èèyàn náà ń fò bí ọba mọ̀mọ́ ni kò mọ̀mọ́ o. Èèyàn náà yí padà o. Àwọn ràwa ní àwọn fò, tí wọ́n bá fò tí wọ́n bá fẹ́ tẹ bá rán wọn, wọ́n á lọ mú wá. Ràwa ní a lè ṣe kó rọ́nà ilé kọ́, ràwa ní a lè ṣe kó rọ́nà. Ìgbà tí ẹ wá dé ibẹ̀ tẹ dé ilé yẹn tẹ ní ẹ tí rí irú ilé bẹ́ẹ̀ kò sí ilé tó fáìn tó. nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lè rántí ńgbà tẹ pé. Mo mọ yẹn sórí ìgbà tá a wọbẹ̀ yẹn, bàbá tó tá a jọ lọ làwa ní àná ni. Èèyàn kan tẹ̀lé yín látòrí èpè. Èèyàn kan ló ṣẹ́wọ́ sí mi, ràwa ní ló fà mí lọ́wọ́. Ìyẹn ní sọ pé abàjádà àwàsà àdáyà kálámọ́nà sáàfàlà kárasátà sàǹgásà ó ní tí mo lè kà nínú ẹ̀. Ó láwọn kan tí n lè kà. Níjọ́ kan tí mò ń fi àwọn tírà yẹn hàn ọ̀gá rẹ̀, ojú rẹ̀ ń rí dọ́bù lójú ẹsẹ̀. Ṣé pẹ́yìn náà rí. Òun náà ti ń rí i pé àbí àwọn àlùjọ̀nnú fẹ́ gbé lóhùn wò mọ́. Èyí dẹ̀ ń kọ́ pé bá a ṣe ń pe àwọn ràwa ní àrè o, bá a ṣe ń ṣe àwọn ràwa ní àyẹn wá dáa. Tí wọ́n bá promise èèyàn tí wọ́n bá mú iṣẹ́, tí wọ́n bá hàn tú àwọn ràwa ní níṣẹ́ láàánú ọmọ dìde. Tí ọba lo ìwé àwọn ràwa ní táwọn ayé bá ń yọ ẹ́ lẹ́nu bí kò máa rìn ẹ́ mọ́lẹ̀ bí promise and fail á kúrò. Bí ọba rà láàánú tí wọ́n bá lo sí àwọn ràwa ní wàá rí àwa wà nínú ilé òní. Bọ́ ọba fẹ́ jẹun níṣẹ́ ni wọ́n gbé wá, nítorí ọba rò níṣẹ́ ni wọ́n gbé wá. Bọ́ àṣẹ Ọlọ́run tó wá wà bí jíjẹun tí wọ́n ní pé wàá gbóòórùn rẹ̀ ni. Èyí ò kí ń jẹun. Ẹ gbóòórùn rẹ̀, àṣẹ Ọlọ́run náà ni ó fi tún wọnú yín. Àwọn wa máa ń ṣeré, àwọn ràwa ní àmọ́ ń ṣeré, wọ́n mọ̀ bára wọn ṣàwàdà, gbogbo ìgbà ìdùnnú làwọn máa ń wà. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bí èèyàn báyìí. Wọ́n ń sọ̀rọ̀ bí èèyàn, bọ̀ tí ọ̀rọ̀ tiwọn náà bí èèyàn ni. Àmọ́ yàtọ̀. Yàtọ̀ nínú ọ̀rọ̀ wọn ni mo fi abàjádà wọlé o. Sogẹ́tì ọ̀rọ̀ mi tó àwọn nǹkan mi ń bẹ tó jẹ́ pé tá a bá lè sọ èèyàn gbọ́dọ̀ tú àṣírí àwọn ràwa ní àtàndébẹ̀. Sogẹ́tì ọ̀rọ̀ mi tó níbi tá a bá lè pàdé, tá a bá fẹ́ pè fún yàn pé bóyá wọ́n ń yọ ayé rẹ̀ lẹ́nu bí pé ogun ìdílé tó gun ìdílé láwa bí àwọn ràwa ní àǹṣẹ́ tí wọ́n wá lọ fèsì àwọn yẹn. Àwọn máa gbèjà èèyàn ni, wọ́n fẹ́ràn káwọn máa gbèjà èèyàn. Ọdún mélòó lẹ wá lò pẹ̀lú? Màmá tó bí mi lè sọ̀tàn yẹn tán lẹ́yìn. Màmá tó bí mi ni ò jẹ́ kí n lò tó bí mo ṣe fẹ́ tó, torí èmi nìkan ìkúnlẹ̀ 9 mo tó dúró fún màmá mi. Wọ́n sì ti mọ̀ pé ọmọ alágbára ni. Màmá mi dẹ̀ lówó, ṣùgbọ́n gbà wọn ò wá rí mi mọ́. Wọ́n lọ́dọ̀ bàbá sí òfòlọ́sọ ọmọ tí wọ́n á kéwú lọ́dọ̀ rẹ̀. Màmá rí mọ́. Ń gbà wọn kúrò ńbẹ̀, wọ́n lọ́dọ̀ bàbá kan wọ́n pè ní Káwọ́bà.
ìyẹn náà máa ń lo àwọn ràwáníà. Wọ́n wá lọ sọ́dọ̀ Abdulsalami, wọ́n wá lọ sí ọ̀dọ̀ bàbá Abdulsalami ọmọ Èrè, màmá mi lọ bẹ̀. Wọ́n wá lọ sọ́dọ̀ àfáàràmọ́nì nílẹ̀ Tápà, ìyẹn ló wá ní kí wọ́n mú pọ̀nkan wá. Pọ̀nkan ọjọ́ náà níṣẹ́ ó dàbí 2 million sí. Bá màmá mi gbé débẹ̀ ló wá sọ pé wọ́n dọ́mọ rẹ padà fún ọmọ rẹ tí kú. Àfáàràmọ́nì ló fi ọ̀pá gúnlẹ̀ tí mọ́sálásí jáde níwájú mọ́kúá pẹ̀lú yá jálùjálùkà haúnákà ìlékà wá ìyáàkà lọ́sítọ̀ ìnù. Ìyẹn ló ń fi sọ ló fi jáde. So wá rí téèyàn bá ń lo àwọn ràwáníà, wọn ò lè yín níbọn, kò ní ràn abu wọn ọ̀sẹ̀ ní rí kíní ní pàdé. Tó bá ń lo sí àwọn ràwáníà, ààbò àwọn ràwáníà ò ní lásìdẹ̀ǹtì, ní pàdé aburú ò ní pàdé yàn, á dàbí ọ̀sán àtòru. Eléyìí wá dáa ṣé àwọn dáa tùràrí wọn máa ń rùn tó dùn, wọ́n láṣọ tó dáa, wọ́n ní dírẹ́sì tó fáìn, wọ́n ní nǹkan ẹ̀ṣọ́ wọn ṣé ni wọ́n gbogbo làwọn India kọ́pì wọn. Ìmúra wọn dàbí ìmúra àwọn India. Ó ní pé tó bá ń ṣe àdúrà míì tọkùnrin ọba lámojú kúrò, tóbìnrin bá yọ síyàn, táwọn ràwáníà bá yọ síyàn níbi àdúrà ọjà tó rárá rẹ ó mú fù ó wọ ẹwà. Ọmọ wo níṣe kírú yìí gan níṣe ṣe tẹ bá múra jù báyìí lọ, kẹ bá lọ gbégbé nìkan la fi sọ pé lórí àwọn tí wọn máa ń ṣàṣàlátù tẹyẹ ìyàwó ilé wọn wà wọṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọn ò sì gbogbo ẹlẹjọ bàbá lára ẹ má bọ̀ níbi àtẹnudá láìláìlá gbogbo tí ó lè kó wọn kọjọ mọ kó wọn. Tí ràwáníà bá yọjú tí àfa àlùwàlá ọjà gbogbo ìwọn ọjà ó wo bòmí ò sì gbọ́dọ̀ jádùá kéèyàn mọ ìyàwó rẹ ó dijọ́ mẹ́jọ yèyí oge á wà lọ lórí pákó, á wá ṣẹ̀ṣẹ̀ wà lọ lórí bí wọ́n ṣe rìn, bí wọ́n ṣe wọlé, irú nǹkan tí wọ́n bá wọlé, irú nǹkan tí wọ́n máa fún yàn. Kó tó ti pẹ́ àkọ́kọ́ kúrò lórí ilé yìí, ṣebí àwọn ràwáníà ẹni wọn ọ̀pọ̀lọ̀ ṣe ń fún yàn lóhùn, ṣùgbọ́n wọ́n sì máa ń fáwọn kan àbí wọ́n tẹ̀ kí n fún wọn. Irọ́ ràwáníà ìbáyàn sọ̀rọ̀ débi kó fún yàn lọ́mọ. Àwọn náà ò pọ̀ ṣùgbọ́n kò sí tí wọn ò lè fún yàn. Lẹ́yìn ọmọ. Wọ́n máa ń fún yàn lówó, wọ́n máa ń fún yàn lágbègbè ànúṣẹ́, wọ́n máa ń dáàbò bò yàn, wọ́n máa ń fìṣọ́ ẹ̀ṣọ́ yàn, tẹ̀ẹ̀ní tìbọn ò ní rìn, tásàṣì ò ní rìn, gbogbo ogun ìdílé tí wàá máa lágbègbè. Tó bá jẹ́ pé o fẹ́ gba lẹ́tà ayọ̀, tó bá lo eré sí àwọn ràwáníà yóò lọ kó sí àwọn ẹni yẹn nínú. Wọ́n wàá máa pè é níṣẹ́ ò ní mẹ́ni tí ń pè ọ́, wọ́n sì máa pè ọ́ pé kọ́ wá gbà kó rírí rẹ̀. Àwọn àmọ́ dàbí májíìkì lójú ẹ̀, iṣẹ́ àwọn ràwáníà àmọ́ dàbí májíìkì ni. Wọ́n máa pè ọ́ pé lágbájá wá gba lẹ́tà ìdùnnú ẹ̀, lágbájá ìwé rẹ̀ ta ti ṣe ti pẹ́ ta rántí. Wọ́n máa ṣe iṣẹ́ àwọn ràwáníà nìyẹn. Tó bá ti lò ó bẹ́ẹ̀ yẹn, gbogbo nǹkan téèyàn ti ń retí ti pẹ́ ni wọ́n máa tẹ̀yàn lọ́wọ́. Báyìísàn bá ṣèyàn tó bá lè ṣiṣẹ́ àwọn ràwáníà, àìsàn yà á gbé kúrò bí ẹni pé wọ́n kàn gbé nǹkan kúrò lára èèyàn ni. Èyí oge ó dijọ́ mẹ́jọ. Ọ̀rọ̀ ilé ẹ ti gbọ́ látẹnu Baba Alubarika yẹn, Ọlọ́run kó ṣàánú wa. Ibi tí wọ́n bá rí dé ló mú dé o. Tó bá fẹ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí a sọ, ìkan sí Baba Alubarika Aworawo Agbaaye. Bí wọn náà fẹ́ lọ ṣe ràwáníà, ọ̀rẹ́ lówó, ṣe pé Nàìjíríà ti gbẹgẹ́ ń ṣe oníkálukú fẹ́ bí happy. Kọ́sà Baba Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbòdù kíbi tí ẹ bá sí mọ̀. Ẹ mẹ́sọ̀ pé dé kòdó gàdá tó tọ̀nà sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction kẹbẹ̀rẹ̀ Baba Alubarika tàbí kẹ́ pé 08023829492 08023829492. Ire ó dàbọ̀. Ìṣẹ́jú mélòó?